Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa, mo kí yín o, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, níbikíbi tẹ́ bá ti láǹfààní àti máa gbọ́ mi. Wípé ẹ káalẹ́, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di. Bákan náà, ojú tẹ́ fi ń rí wa kò ní fọ́. Láṣẹ Èdùà, ikú kò ní wá gbéṣẹ́ o. Ṣé ẹ rí ẹ wò ó, ìṣẹ̀lẹ̀ ńlá kan ló tún ṣẹlẹ̀ tí mo ní gbé yín débẹ̀ sí. Ó ti di èèmọ̀, ó ti di gòbe láàárín pàápàá nílùú Ìlọrin. Ó ti ṣẹlẹ̀ o, wàhálà ti ṣẹlẹ̀ nílùú Ìlọrin. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ọ̀gá ọlọ́pàá, una go explain tire, no evidence. Ọ̀gá ọlọ́pàá tó wà nílùú Ìlọrin, ìyẹn ní headquarter nílùú Ìlọrin, ẹ jọ̀ọ́ báwo lẹ ṣe ṣe tó jẹ́ pé ẹ wá arrest ọmọ, ẹ wá arrest èèyàn. Now ẹ wo bọ́lọ́pàá ṣe arrest arákùnrin yìí. Ọlọ́pàá ṣebí tọ́lọ́pàá bá fẹ́ arrest yàn ṣe bá máa mú yàn ọmọ máa bá ń lé ni. Pàápàá jùlọ kó yìnbọn gan nínú fíìmù gan tá a ti rí gan ilé ọlọ́pàá ti máa ń gbé yàn. Ṣùgbọ́n tí arákùnrin yìí rọ ọ̀nà lọ ti gbé òun tiẹ̀. Kódà wọn ò gbé níbi ibi tó ti fẹ́ lọ ra nǹkan àbí ibi tó ti ń rojọ́. Ṣe ni ọlọ́pàá rẹ́ èèyàn lọ. Ẹ máa wò ó, wọ́n rán yàn lọ kó lọ tan arákùnrin yẹn wá sí ìta Fúlàní, ìyẹn ìta Balógun Fúlàní. Ṣé ẹ mọ̀ wípé tá a bá múyàn, ẹni tó bá súnmọ́ yàn pẹ́kípẹ́kí òun ló fi ń múyàn. Ṣé ẹ rí ọmọkùnrin tí wọ́n mú yìí? Ọ̀rẹ́ bí ọ̀tá, Ọlọ́run má jẹ́ a kó o. Ọ̀tá náà bí ọ̀rẹ́, Ọlọ́run má gbé ká wa mọ́ o. Bẹ́ẹ̀ ni nítorí òun ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí. Ẹni mímọ́ rẹ̀ ló pé o. Bẹ́ẹ̀ ni ẹni mímọ́ ló pé ló ní wá sí ìta, mo fẹ́ rí ẹ, ó ṣe pàtàkì, wá síta. Arákùnrin wa wo ẹ̀gbọ́n ẹ̀ sùsùn tó jẹ́ obìnrin pé àǹtí mi ẹ bá ń dáná lẹ́ o, ẹ ṣe iṣu sílẹ̀ mò ń bọ̀, mo fẹ́ sáré dé ìta Balógun Fúlàní. Ọmọ yẹn wọ́n ló kúrò lé ní aago 5:30. Ọmọ tó dẹ̀ jẹ́ pé ó lọ kí àǹtí ẹ̀, ọ̀dọ̀ àǹtí ẹ̀ ló wà. Ní ó dàbí pé àjọ kò ṣàjọṣe òun àtàǹtí ẹ̀, ó wá gba owó àjọ which is 350 ni ó gbà, tí ẹ pé àǹtí ẹ̀ ṣẹ̀ṣẹ̀ kó owó àjọ ẹ̀ fún ni o. Ẹ wá wò ó, ṣé ká sọ pé ó ti lọ́wọ́ kan nú ni àbí ká sọ pé ó ti di àjọmọ̀? Nítorí bó ṣe gbowó tán kò bẹ́ẹ̀ ni wọ́n pè é pé kó wá bá wọn ní ìta Balógun Fúlàní, pé kó wá bá wọn. Tó dẹ̀ jẹ́ pé ọlọ́pàá ibẹ̀ lọ́lọ́pàá ti wá mú. Ibi tẹ́ ti pé set up nílé ayé yìí, Nàìjíríà yìí is not for the weak. Lẹ́yìn tọ́lọ́pàá wá mú gan, ṣebí tọ́lọ́pàá bá tiẹ̀ mú yàn wá ní pé kó trace òbí ẹ̀, wọn ti jẹ́ kí lè rí connection pé òbí rárá. Wọn jẹ́ kó rí ibi pa àwọn òbí ẹ̀. Ẹ wá mọ pabambarì, ọmọ ló takú sí ọlọ́pàá lọ́rùn pé bẹ́ẹ̀ bá tiẹ̀ mú mi, ìyá wọn tèmi ó ti mọ̀ wá nílé, ẹ jẹ́ ń pe ìyá mi, ẹ jẹ́ ń pe òbí mi. Lágídí ni àwọn ọlọ́pàá padà fi gbà kó pe òbí ẹ̀. Ṣùgbọ́n nígbà tó máa pe òbí ẹ̀, ẹ̀dẹ̀ mọ̀ ọ̀rọ̀ abiyamọ. Jìnnìjìnnì ni ìyá sáré bẹ́ẹ̀ pé kí ló dé, kí lọmọ mi tún ṣe ní àgọ́ ọlọ́pàá. Ìgbà tí ìyá máa dé bẹ́ẹ̀, ọlọ́pàá ní ọmọ ẹ̀ ti dáràn ni, ó kọ̀míìtì, ó ṣe gbá. Ó dá ọ̀rẹ́ ló ní kó wá mú. Kí ló ṣẹlẹ̀? Ọmọdé yìí ní 350 lọ́wọ́ o. Gbogbo nǹkan tẹ́ fi ní ó ṣe, bóyá ó jẹ gbèsè, ẹ yọ 200,000 yẹn kúrò bẹ́ẹ̀, ẹ ṣàjẹ́ bá mú ọmọ mi lọ, ẹ jẹ́ máa mú ọmọ mi lọlé láyọ̀ àti àlàáfíà, ẹ mọ̀ gẹ́gẹ́ bí abiyamọ. Táwọn ọlọ́pàá tún gbọ́ yẹn báyìí, ẹ wọ ẹ̀yìn tèmi, mi ti máa ń sọ pé ilé ọlọ́pàá tó bá lọ sí station kó 1 million débẹ̀. Sórí tó bá ti sọ pé iye báyìí wà lọ́wọ́ ẹ̀, ọgbọ́n tí wọ́n fi gba owó yẹn tán, kódà wá tún jẹ gbèsè síbẹ̀ ni wọ́n máa lò fún ẹ. Yes, bó ṣe máa ṣe nìyẹn. Ọgbọ́n tó máa fi gba owó yẹn tán. I've been in that shoe before, I know how it is. Ẹ wá mọ pàbàmọ́, ẹ mọ báwọn ọlọ́pàá ṣe máa ń tí síra wọn yẹn. Ó dáa o, ìyá ní kó jẹ́ kó gba béèlì ọmọ òun kó máa lọ. Lọ́ba yarí mọ́ ìyá lọ́wọ́ pé irọ́ o, kò lè gba béèlì o. Ẹni tó wà ẹni ọmọ ẹṣẹ́ àwọn yẹn máa ń ti yẹn. Who dey in charge of that case? Lọ́ba ní ẹni tó wà ní in charge case ẹ̀ kò sí nílé, ó di ọ̀la kí ó tó gbà, ìyẹn ọjọ́ kejì kó tó gba ọmọ ẹ̀.
àtọjọ́ kejì àtọjọ́ kẹta wọn ò tí ì fọmọlẹ̀. ẹ ti wá wo irú ẹ wá ọlọ́pàá Nàìjíríà ẹ ṣe wá ya wèrè lẹ́dàá báyìí nù ẹ ṣe wá sinmi lẹ́dàá báyìí ọlọ́pàá tó gbé ènìyàn lọ́jọ́ kejì ó wáyé ṣẹ̀ṣẹ̀ wá pé ọlọ́pàá ló tún pe àwọn òbí ẹni pé kó wá bèèlì ọmọ wọn kó wá gba ọmọ wọn lẹ̀ ní dédé agogo 10 alẹ́ ẹ pè títí dago 2 òru pé kó wá bèèlì ọmọ ẹjọ́ ẹ̀yìn tèmi ṣe bí wọ́n sọ pé bail is free ni kí wá lóde tó tún fi jẹ́ pé ṣé wọ́n sọ pé bail is possible at night ni torí ní tó fi lè mú kọ́lọ́pàá tún máa pe àwọn èèyàn pé kó wá bèèlì ọmọ lágo 2 òru ó lọ́wọ́ kan nú lẹ́yìn torí pé ẹ ti pè lóru àtàlẹ́ páwọn yẹn ò rọ ilẹ̀ aṣàmọ́ àbí wọn ṣáà lè máa kù gìrì lọ lóru ilẹ̀ àmọ́ o ìgbà tó ti sọ pé kó wá gba béèlì ọmọ wọn ẹ̀yin èèyàn mi ìgbà tó máa dàárọ̀ tílẹ̀ mọ́ gẹ̀dẹ̀gbẹ́ ti gbiná tó Yorùbá nation la fẹ́ ṣe ti rí ìdí tí wọ́n fi rí bọ́ ṣe ń ba orílẹ̀-èdè ìlú jẹ́ ẹ wo bọ́n ṣe ń bà á jẹ́ wo àwọn jẹgúdújẹrá ìka ọ̀dájú abiyamọ gbogbo abiyamọ ọmọ yín ò lùgbàdì ọlọ́pàá o nígbà tí wọ́n á dé station tó máa dàgọ́ ọlọ́pàá lọ́jọ́ kejì òkú ọmọ wọ́n bá ọmọ ti kú òkú ọmọ ni wọ́n bá o nínú sẹ́ẹ̀lì ìgbà táwọn ọlọ́pàá máa sọ lọ sọ́bọ̀ ọlọ́pàá ní aṣọ tó wọ̀ aṣọ ránẹ̀kì ilẹ̀ ọlọ́pàá ìlú ọlọ́pàá mo ti rí pé aṣọ ránẹ̀kì wọ́n fi ń pokùnso wọ́n fi ń pààyàn ṣe lọ́lọ́pàá láti máa sọ pé aṣọ ránẹ̀kì yẹn ni ó fi pokùnso tó fi para ẹ̀ tí gbogbo bá dẹ̀ mọ̀ pé aṣọ ránẹ̀kì máa ń soft ni àbá ṣẹ́tìrí ẹ ti lórílẹ̀‐èdè tẹ́ ń pariwo wọn Nàìjíríà ẹ wo ẹ̀yin àmì bàbá mi Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá ìṣọwọ́ bó ṣe ń ṣe àwa mẹ̀kúnnù yóò dáa ẹ jẹ́ ká dìde fúnra wa ẹ mú àwọn olórí burúkú ọlọ́pàá yẹn dáadáa àwọn ọlọ́pàá headquarter wọ́n ti gba àbọ̀dé bẹ́ẹ̀ ni o Ọlọ́run á ṣèdájọ́ o tí ó bá tọ́ àti èyí tó yẹ fún gbogbo ẹ̀yin tẹ́ pa ọmọkùnrin ṣé torí owó àbí a lè sọ pé torí owó nítorí nígbà tó ti gbọ́ pé 350,000 wà lọ́wọ́ ọmọ ó dá o body party mo ṣúọ̀ pé àwọn anìkan wa lọ máa pàdé ẹ̀ ní mọ́ṣúárì ó ga ohun ìtìjú ni ẹ wọ ẹ̀yin àmì bàbá mi ẹ bá mi share ẹ like ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ jẹ́ yàwó yàn pé Yorùbá nation la fẹ́ ṣé bá ṣe máa wò rè tí wọ́n máa fi pa wá a máa bẹ ọ̀bẹ ẹni bẹ ṣú àtẹlẹsẹ̀ á sì máa bẹ̀ náà gbogbo ẹni tó bá láwọn ní dé òun láwọn ní dé bá ó dàbọ̀.